Aláròyé máa wí o. Ó mà ṣe o, ìyàwó ọba Rashidi Ladoja jáde láyé. Káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń bá ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ladoja kẹ́dùn pẹ̀lú bó ṣe pàdánù ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀, Tinúadé Ladoja. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 14 oṣù kẹwàá ọdún yìí nìyá náà jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn àìlera ráńpẹ́. Abilékọ Tinúadé tó dolóògbé yìí ni ìyáálé pátápátá fún àwọn olórí ọba Ladoja nítorí òun nìyàwó tí ọ̀tún Olúbàdàn tó fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà kọ́kọ́ fẹ́. Ọdún 71 71 years nìyá náà lò lókè èèpẹ̀ kọ́ lọ́jọ́ tó dé. Ọ̀kan pàtàkì nínú ìjọ Celestial Church of Christ lóbìnrin náà jẹ́ nígbà ayé ẹ̀ nítorí ọmọ ìgbìmọ̀ àwọn olùṣọ́ àgùntàn ìjọ náà ní í ṣe. Akọ̀wé ìròyìn ọba Ladoja ọ̀gbẹ́ni Adéọlá Ọlọ́kọ̀ ló kọ́kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn nìbàdàn. Bákan náà ni ìgbìmọ̀ alákòóso ìjọ sẹ̀lẹ́ tó wà ní ẹkùn kínní ní Ìkẹjà nípínlẹ̀ Èkó níbi tí òun fúnra ẹ̀ ti ń ṣe ìjọsìn fìdí ikú ẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ikú ọmọ ìjọ wọn pàtàkì yìí, àwọn adarí ìjọ náà kọ sórí ẹ̀rọ ayélujára wọn pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run làwa èèyàn jẹ́, àwa kọ́ la dá ara wa, àrà tó bá sì wù ló lè fi wá dá, nítorí àgùntàn rẹ̀ lásán la jẹ́. A ti gbà fún Ọlọ́run lórí ohun tó ṣẹlẹ̀ yìí, ó dìgbà o. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe dárò ikú olórí tí í ṣe ìyàwó Ladoja. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.